yẹn ṣòṣèlú orin ni mo mọ̀ kọ́ àwọn yẹn sàyẹn máa bá ṣe ní ọkọ̀ kan níjọ́ yẹn àwọn tó ti ra fọ́ọ̀mù ìjọ́ yẹn gbọ̀ngàn náà gbowó fọ́ọ̀mù lọ́wọ́ mi ìgbà tó dẹ̀ díjọ́ election wọ́n dìbò bíi 250 fún mi ẹ̀ta àdéjọ́ ń ṣe election tó dájọ́ díje òun rí bíi 15 votes fún ìgbé mi wọlé first Lagos State Governor Fuji Musician Association láti ìgbà yẹn mo dẹ̀ ṣe handing over mo bá wọn gádà owó mo dẹ̀ ṣe handing over fún Ṣẹ̀gẹ́mà Àyìnlá ó dà pé wà Canada ń sẹ̀ òun ló wá padà ṣe another yá gómìnà ní Fuji Musician chairman ṣàbọ̀ so láti bẹ̀ a tó dáadáa gbogbo àwọn tó yẹ kó wà níbẹ̀ tó yẹ ká lọ rí àárí wọn láti fẹsẹ̀ fún wọn yẹn múlẹ̀. ẹ ṣe púpọ̀ ìrìn àjò yín a lọ sí Amẹ́ríkà lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ a lọ sí Canada lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ kí ni ìrírí yín díẹ̀? Ìgbà tí yóò ṣàkọ́kọ́ kò ṣe kejì a ti lọ bẹ́ẹ̀ tọ́lọ́ bá sọ pé òun dé òde lè kì í ṣagbára mi bí ṣe wá tí mo padà tí mo tún wá tí mo padà tí mo tún wá tí mo tún padà yẹn àwọn iṣẹ́ kan ti wà tí mo ti gbà lẹ́gbẹ̀ẹ́ yẹn tí mo dẹ̀ ti gba ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ mo láti wá ṣàwọn iṣẹ́ yẹn kí tó padà lọ ṣe ẹ ti understand but because èèyàn ò lè gba owó lọ́wọ́ yàn kó fẹ́ ṣiṣẹ́ fún kó má wàá ṣe kódà mo like disappointment which I will never do it in my life gbogbo ọkọ tó dẹ̀ ń pè mí lóde eré wọ́n mọ̀ pé bí ṣe dé Nàìjíríà ṣe 25 on the 25 ni mo dé àbí 25 náà ni June 25 ni mo dé bí ṣe ń bọ̀ mọ́ ìgbé mi ní airport ṣe ni mo lọ sí party tí mo ti gbà ní Èjìgbò èèyàn yẹn máa ń play for every year ọ̀rẹ́ mi ni Alhaji Chief Akeem Alabi Gbàdámọ́sí àwọn ni mo lọ play for from airport down to his house wọ́n ṣe birthday gbogbo àwọn èrò pọ̀ rẹpẹtẹ tó máa ń bá daṣọ every year ló máa ṣe ṣínà eré tí mo dẹ̀ ti ṣe fún sí kò ń ṣe 14th every blessed year déwò dẹ̀ máa wà bẹ́ẹ̀ rẹpẹtẹ gan so gbogbo àwọn èèyàn wà bẹ́ẹ̀ àwọn alájì mi là ń kó àwọn èèyàn ńláńláńláńlá wọ́n máa wà bẹ́ẹ̀ on my way down from America ibẹ̀ ni mo kọ́ gbà lọ tí mo lọ ṣeré ẹ̀ kí tó ṣe lọ ṣeré tí mo ní mo lọ sójú di ọba. ẹ ṣe púpọ̀ ohun tí ẹgbẹ́ tó padà sínú ẹgbẹ́ Fuman ohun táwọn èèyàn sọ pé látìgbà tí baby Barrister ti kú nìkan bí ọdún tó kọjá lọ sẹ́yìn ni ẹgbẹ́ yẹn kò ti tàbí ti tẹ́lẹ̀ mọ́ afẹ́kẹ́ kàmálẹ̀ sí pé ẹgbẹ́ yẹn náà gbọ́n fún ẹ̀ Fuman mọ́. ṣé mo Fuman òpó ńlá kan ní Alhaji baby Barrister jẹ́ nínú Fuman ṣé mo pé tábà òpó yẹ tọ́ba lóko yẹ ilé mọ yìí kò sóní Fuji Musician Association nínú ẹgbẹ́ yẹn tí ò mọ yìí baby Barrister ọlọ́ba mi fọ̀rùkẹ́ má fi sáré ní lára àtàwọn òkú wa lọ́rùn ọlọ́ba mi dà wọ́n pọ̀ kẹwọn òpó gidi ni ṣe rí a lè fi ìsẹ̀yìn wé ìgbà tí Alhaji Saka Ọ̀rọ̀bọ̀ wà bẹ́ẹ̀ ibi tí mo fẹ́ kẹ́ lọ nìyẹn ṣe rí tẹ́nu Alhaji Saka Ọ̀rọ̀bọ̀ nǹkan tá a ṣe fẹ́ ṣe tọ́nà wọn fẹ́ ṣe Fuman Day Lagos State Alhaji Saka máa ṣe bíi mẹ́ta because he wanted the money he had the money already láti ná fẹ́gbẹ́ but nísìn a ṣe máa dá owó yẹn ni ẹ ti understand so a ní owó la fi ń ṣẹgbẹ́